Otima Richard Sunday Obokin. Otima Andrea Amato Obokin Koyo Obokin. Otima Sagiodowa Obokin Wegbe. Ationsa TV. Ationsa TV Koyo Obokin Wadima Manarebe Zoa Nogbera Obokin ya yemi ya yese. Anyone in Rowa, a way netota neva, Wabi Tota, Wabokia, other Wogado, Salaba, one wow, Wabokia, Mokuna Chi, and away back bill. Mokuna Chi, and away back bill. When you hear the other Bobo, Oghe. You don't know what your boy back bill. Ationsa TV, upon Saloboa, women ya yes, who you Saloboa.
Anyone in Rowa, why you send to Tava, or Bokino, why you send to Tava, what table by Bill, I don't want to do. Salababe will one wow. Anyone in Rowa, what be total. Edo here. What better than Edo here, don't know why, don't you see? What here better than oh, I will come to Salabaya than there. Who you Salabua? What here booking oh, I will read on the whatever one. Ola manima o ise ya yo wa ya ma do wa ma de o de ma de mo ma de ame ma de ebo ma de winu wa ma de gbera wa ya fe fe wa ku yo edin a we bod ma ye edin a evie so sunu uzola na no la na Amen. Oghe osun no wan mapa guga mo ri ma àwọn ke ifiya àwọn ke ifiya oni wa do gbe ma fi motor kabo run da oni de Friday no de na a kan wo ne gbe de Friday no de na ma hian ri ma na do Oghe Ibota Oghe do na da ma ya deba niwa na ya we negbe amen owe obiedo ni biedo ta àwọn ni owie webo na no ndo ni wa àwọn ewofion the Friday no de na ma hian re do Ibota so kunza na ebe lele e ma are wo na be do gbe ni wo ebe na be we ga ni ki ogbon ibe no ki ogbon ni ma be ye èmi ọgbọ́n bẹ ya ìzàgbàgbà bẹ́ẹ̀ ni màá bẹ wẹ́ ẹ̀ẹ́dán hàn ìtàmẹ̀ náà máa hàn ó wà bókin á o ọ̀gá rí ẹ̀rùn lọ́sà náà yà sùn ó kéde ká kìbọ́gọ́ mọ́ kìbọ́gọ́ tó náà wọ́n náà nyẹ́ máa sàdọ́gbọ́ àmà pọ́n wọ́n máa rọ wẹ́ o náà rí ẹ̀dágbọ́n máa dọ́sẹ̀ dẹ́ndẹ́ màá náà dọ́sí kòkó màá bẹ wọ́gẹ́ ẹ̀bùn ma làhàwọ̀ bàbá nu fi àgbẹ́ ni ma làwọn gẹ mi ẹ̀mí náà dé mu ẹjọ́ rẹ̀ dọ̀ wí o ẹjọ́ rẹ̀ dọ̀ dé òdi èkó yóò bọ̀ dẹ̀ dọ̀ o láfi àgbẹ̀ wẹ́ ni ma o látọ̀ mọ̀ wẹ́ ni ma o wọ́n máa bọ̀yọ̀ náà mọ̀ọ́sẹ̀ náà wà ní ẹ̀fìyàn ẹni Jésù Kristi ní bí sàlọ́bọ̀ à ìṣẹ́ ọ̀yàwẹ̀ ìṣẹ́ o ìṣẹ́ wọ́n ṣe o sàgẹ̀lúwà adé àmọ́tò wọ́n ṣe wà náà gbèsè yọ o màá sọ o lẹ́nu màkà ó kẹ́dẹ̀dẹ̀ adé màá yẹ wẹ̀ wọ́ ẹ̀ náà ení ẹ̀dọ́ nà gbẹ́ wẹ̀ ọ̀dọ́ òwú kan wẹ̀zẹ̀ iná gbàbọ̀ ení ẹ̀dọ́ nà gbẹ́ ọ̀dọ́ òwú kan àìgbọ́n òdì yẹ ha yẹ nẹ wẹ̀ ìzẹ̀ iná gbàbọ̀ ebe na manedo ya gùn ire ya heni ina ya heni magwa lo emi na rutu to emi na ni debun agwa lo ene kwe magme owi we o ebe na eri ma no kwa ya ta ma hold ma ta o today we have Edo Ibota the Moonlit Folklore gathering of Edo people. We ask you to join. We invite you. Today we are doing the spelling of Edo names. Spelling of Edo names correctly.
and their meanings. We spell the Edo names correctly and their meanings. We spell the names the way our grandfathers gave the names and the way they are meaningful. Asuba Igbo Odinwa exactly no. I mean in a way quick. Na ye do sun e ma ye na aye sun. Amunu gbe a quick. Constant abuso ba abokin o ko yo. Eduwa ye ha agbon yi de we ya yi go gba bo Eduwa ora gbe ma o Eduwa ni e de na mi efe e de na mi igo e de na mi mame o wa agbon na o si ma bo o di magie oni Eduwa ami edinwuna ami ediku ami Eduwa de we ya yi go gba bo okay, goyi wo, okay, goyi ba, goyi ha, goyi na, goyi san, goyi, go. Eduwa. Ye ha gbon yi. Ma ya yi ogba bo, o enu ko bi ha. Eduwa. Edua. Eduwa, enu ko ki ha na, eduwa. Who we are, Eduwa. You are not the tour. What I mean, Nayaka. Edewa, or my hero is a deafy, or my bow is a. How will you do? Edoba, cool. Edoba, Edobana, Edoba, oh, Edebu. Edegbe Edoba ye ha gbon yi de wo ya yo gba bo Edoba de wo ya yo gba bo okan o goye wo okan goye ba goye ha goye na goye san ho goye go Edoba Edoba na ya wo ba ni ma ya yo gba bo gbogi ha e ma ya yo gba bo lo Edoba do gbogi ha na obi Edoba ede na ya wo ba ya wo gwa oni Edoba oni redo ede ya me de abi Edoba Edosa abi Edebo Edoba Edeki Edehia aigbe oh makataba mama leli ya no gbe na pobo ni ya nakataba oni Eduwa ya no gbe Etiosa TV Sagioduwa Abusoma Richard Osunde Ade Amato Omoragbon ya ni wa gbe o nakataba oni Eduwa pobo ni ya na itarena Edoba ya no gbe Ade Amato ogbe Asagioduwa ogbe Abusoma ogbe Etiosa TV ogbe Omoragbon ogbe Osunde ogbe Omoragbon bokian o odode bama Okubo ni ya o Edo ya mi na ya ka Edoba eri ono Edo ne wo won obe de o Ediku ave mi Edoba ave mi Eduwa ave mi Ediku iye ne agbon yi Ediku báyìí yaka ede na na yaku ede na bue iku ya bue yo awe dewi na adogbiku sede di agbon ya igun age ku ivy ve yuru ivy kan yobo igun age ku ade ivy ezuzu mo bo adogbiku I shebo ye man gidigum gidigum what dey diku oko ipa ya agbujawe ido iko ya fi we ku igwe bi ka po bo o ni ediku
Ediku oga si mabo yes ede na agogo ediku okay o going owo going eva going ha going gone ediku oga si mabo iye na agbon yi iye na de don gbabo lupo ge na e ma ya yo gba edi iki u ede iku edi ede iku ewa ediku edi ati edi o ede oriku ediku edi ki u oni ma ya yo gba o ede iku ai gbe andra mato ogbe etiosa ogbe Osageduwa ogbe Moragbon ogbe Osunde ogbe Abusoma ogbe oko yan ya wa gbele ede iku ede oriku okubo ni aya wa mari edo won jore do wi wa do azoro ladian wa di bi edo do azoro ladian eni wan ro wa no do de ba mara we na azoro na ga dia ore do na ga dia no wa mo yen no do vien wa ya ma so ba fian go wa ya ede kan awe mi ede kan ya ede kan oko ye va ke kan gbon yi ede kan ami edugbo ami eduge ami ede kan nekere ami ede kan nokwa de we ya yo gbabo ede kan ede kan ayu gbo ede kan o ugbo ede kan no kan yo no kan yo ugbo ede kan no kan yo edeke ya edinwa we ogbedeke we igele yin ya wi an arugbo yono ye va gbon ji de we ya yo gbabo okay o goyi owo goyi va goyi ha ogen goyi na goyi go okome maya yo gbabo o enu po giva le day kan edi ekin ani edaikan edekan ede orekan eken na nwina hewe edekan no kwa oni ede Sunday edekan neke ususa no utedo ususa no aigbe etiosa ogbe ede amato ogbe Asogeduwa ogbe Abusama ogbe Moragbon ogbe Osunde ogbe ya shawa gbele o bobo ukome edekan na ya hewe saba owo na ya hewe edugie asobo igbe edugie ami edekan edugie ediano ai bireki ediano uko ai mi edekan ede ya gwa wonge edio wa no edo ya he ni o ede ya woge ami edekan ami edugie ami ede iku uko za no buda maka mi edeki giligila mi edeki edugie odi ede na bu yoto na ya dugie ugie emi na wete gbegbe do ugie emi na wu oge are na edo debo wa ona ugie wa gba kuto wa mi be egwa ya dugie ugie edugie okan o goyi owo okan goyi eva eha goyi na ise gone edugie ede na adugie ye ha gun yi de don gbabo no pugi ha e ma ya yo gbabo edi ugi ede ugi ede ogugi dare ede ogugi eni wa ro wa ihiyan ere ba wa che wo ba gbe no gba kesugi ede ugi oni edugi aigbe Etiosa TV ogbe Sageduwa ogbe Andra Mato ogbe Abusoma ogbe Osunde ogbe Moragbon ogbe yan ya wa gbele ibi edo yan eke na he nige yan be na ya gbon he pakubo ni ya yo
Oh, yama. Odan ibiedo na water. Ah, ibiedo na water. Why yeah, water. Edo. Abedo. It is not work for whoever. I saw her. Hey, I saw her. In your dono, yes, one. Or work for whoever. Eh, yeah, I saw her. I saw her. I saw her. I saw her. So don't kubu salopare. Se we could be babare, you know, or we could be yere, you know. Also be say no one, you know. As no kodu kure, obo salopare kire. Only I saw her, no kodu kure. Ya, when omoje, when you go ye, when you cook be ye, when you talk ye, mamma. Gbera anyway say do ko busare ami oke o goyi owo oke o goyi eba oke o goyi ha oke o goyi eden goyi oho goyi oho goyi go eso obiera men paro na tie eso arawe bodo de no igbawe nupogi ha ma e manze nupogi ha no bo yi mo wa ya fe nupogi ha yan waye yan kwedo akon mu wo nupogi ha na ado afie we de dia o be ye de you nupogi ba pogi we S-E-O-H-E mandage S-E-O-H eso de nanti eso S-E-O-H 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 Christ no nyama no kuku utro nyama what man you wanted I be and amato ogbe osajodu wa ogbe ija osunde ogbe abusoma ogbe ọmọ ògbẹ ẹtúọsà tv ògbẹ ibi ẹdọ yà fẹ yẹ wá yẹn yà ọkùnbọ nìyà òkú mẹ ibi ẹdọ yà yẹn yà èmi ẹdọ nọ ẹdíkẹtì ọkùnfíà àṣọbọ ìgbé ẹdíkẹtì ẹdíkẹtì àmì ẹdẹyà àmì ẹdíkù àmì ẹdẹkì àmì ẹdọba àmì ẹdẹkẹ na yìí kàdá ẹdíkẹtì ẹdíkẹtì wọ́n ẹdíkẹtì ẹdẹnà yà hẹ́wẹ̀ wá ìyá ẹdíkẹtì ẹdẹnà hẹ́wẹ̀ náà wíná bí nà ẹdí sọ́ọ̀sì yẹ ẹdí sọ́ọ̀dẹ̀ yẹ ẹdíkẹtì nọ ìbáàbò náà wẹ̀ níyàwó sàrẹ́ bọ̀ ọ̀nà yẹ pẹ́ẹ́dẹ̀ n'ogi yìí ọ̀nà yà hẹ́wẹ̀ ọ̀nà wíná àti ẹdíkẹtì òkòwẹ̀ ediketi na aya hewe ayiwuna ayugba yogo okowen ediketi obi hera mo pa bero na ti ediketi obi hera mo pa bero obi eruwa eri awa no era mo no bun era mo ya yi o mo no bun opa bero na ti ediketi edin oriyan magbe de aya go salobua okan ogoyi owo ọ̀kẹ́ ògóyè bá ọ̀kẹ́ ògóyè ha ọ̀kẹ́ ògóyè nẹ yẹn yẹn máa egun o ọ̀kẹ́ ògóyè sẹ́ ọ̀kẹ́ ògóyè sẹ́ ọ̀kẹ́ ògóyè góyè gọ́ọ̀ ẹ̀dá ìkẹtì àwẹ̀ kẹtì àwẹ̀ awínà gbò àwẹ̀ kẹtì àwẹ̀ hẹ́wẹ̀. Nupo giva ema de bawo mami eye nupo giva ma de ba edi ki ti ini ede iketi amen ede iketi ede ori iketi adere okume oye wana ede iketi aigbe etiosa ogbe ọmọ àgbọn ọgbẹ ọsàgẹdùwà ọgbẹ abùsọmọ ọgbẹ òsúndé ọgbẹ yànjẹ yìí àmàgbọn yànnàgbọn yìí àwọn àgbẹ àkùbọ ní àhíà ọdà yìí bí ẹdùn
Educating on a era no hidden. Baba Maya, you know. Oh, yeah, Henry. Oh, they do. That's so, sir. Oh, that's so, sir. I saw my will. That's so, sir. Hey, yo, that's so, sir. That's so, sir. Gele. Salaba was it. You know. There's no to the Bema. You know. I think you both go as no, sir. Oh, Saúl no one. I think you both go. I'm head there. Oh, you wanna? I beg Baba yo. That Salu body no man. I be kept on yo. That Salu body no man. That's what Saúl. Bowan Suta. That's what Saúl. To Omujako man. That's what Saúl. Yeah, Maggie. More somebody said no one. Ọmọ igbó èdè ọ̀sábàdì sí nínú wọn ẹ̀fẹ̀ èdè ọ̀dàn mmáwàgbọ̀n èdè ọ̀dàn gbẹdàmẹ̀ èdè ọ̀dàn utọ́mẹ̀ èdè ọ̀dàn ẹsẹ̀ ní sàwọn náà wọn ẹ̀rìkì agbọ́bọ̀ wọn yọ amẹ́gbọ̀ wọn mi wọn ayé ọ̀kẹ́ àwọn góyè owó góyè bá góyè ha góyè ná góyè góyè gọ́ọ̀n okòwẹ̀ iye nagbọ̀n yìí wáyé yìí bọ́ nípò gé nà ẹ̀ mà yá yọ gbà. Ni O-C-A-R-U Esene Osaru Esene Osaru Ediye baba no kwa ya tai Okomen Aigbe Esene number 4 Omaragbon Gbe Abusaban Gbe Osunde Gbe Osageduwa Gbe Nagino esi Simon re o Nagino bokin o gbe etiosa o gbe eyama yan ya wa gbe o Nagino rere wesu na do de ba mo o ma ta re se bokin opobo ni ya okay you know edo na wata obedo o pe ni na ki o se alogo ẹsẹ alọrọ àtúbọyẹgbẹ Gladys Ikoyo ọbọkàn o ẹsẹ alọrọ ẹsẹ alọrọ táyé wẹ ogodan yẹsẹ kan man ẹsẹ alọrọ wáyàká àwọn ẹsẹ náà wà ọlọrọ ẹsẹ náà normal lọrọ ọ ní ẹsẹ ọlọrọ gẹlẹgẹlẹ àwọn ẹsẹ wa gbọn so ẹbí dẹfíọ èso de yà kí n zàn èso de yà kí n zàn èso rọ àwùjọ wa dáwọ ẹ na ọdọ yà kí n wọ òwò dàn ọdọ ọwọ wa máa wú ọdọ yà gbọ wọn kan ọ ní ẹsẹ òwò dàn tábà kí máa wẹsẹ òwò dàn o iṣẹ ẹsẹ rà lọrọ táyé wẹ òwò dàn ọ yẹ ṣe kàn ọmọ ọdọ rẹ dídé ìgbàgbọ́ goyi gọọ maka ṣèdí náà nípò náà ànápẹ à dídé ìgbàgbọ́ yé ha agbọn yìí dídé ìgbàgbọ́ ẹ o nípò gíga àárọ̀ mà ẹ mà ń ṣe ẹsì rí à lí ọ rí ọ ẹsẹ rà lọrọ ayé wẹ ẹsẹ rà lọrọ táyé wẹ ogodan pàyẹsẹ kan àwọn àìgbẹ òkú ṣàjọdúnwà ògbẹ ẹtíọsà ògbẹ ọmọràgbọn ògbẹ abùsọmọ ògbẹ òsúndé ògbẹ bladisọnà iná ògbẹ yàn gbẹ o ìyẹdùn ní àyàmì náà yà kà ẹsẹ rà lọrọ táyé wẹ ogodan yẹsẹ kan àwọn ẹdì máa wẹ ẹsẹ wíwẹ ogodan láàdìyàn ọgbọ̀n tí òòzàn láàdìyàn gbogbo ẹsẹ o ẹsẹ rà lọrọ táyé wẹ yà á wẹ kan sọlọ bá lọ bí so ọdẹrẹ wẹ àpòbọ níbi ẹdọ sọlọ bá lọ yẹ tí náà nà yà wẹ ṣe àpòbọ ní sọlọ bá
Yeah, man. Somebody, you know, I always say, I get come, the Minusa, you know. Not quite, not quite, not quite, oh, I don't say, yeah, Okpenny, already done a few. I don't say, I mean, do say, I have a meal. I'm a decky, I'm a decky. Daba, I'm a daba. A decan, I'm a decan. A diku, I'm a diku. A doogie, I'm a doogie. I'm a dev say, I don't say, I hear Amari. I don't say, I hear Amari. I'm not a Ramaguma. I'm not a Yavaguma. I'm not a Ramaguma. I don't say, I hear Ramaguma. I'm not a Ramaguma. I don't say, you want to know? I say, you want to, you may think bono. I'll take it. Yeah, you take us well. Do say, I hear Ramari. Do say, I know. Edosiri anaghị nọ ụnọma abịa mama mi no sedosiri anaghị edere na simi yowa edere na simi yebo edere na simi na egbe edere na simi na ebo na tinkere edere na simi ni dewu oni ede ogosiri okia o goyi owo goyi va goyi ha goyi na goyi go edosiri oya teme no you tell me when you are do singing. Oh, okay. Look, no count the raw. Wado. Hey, no count the raw. Eddie, oh, see, Edel singing. Ede, oh, singing. Edo singing. Oh, Edel singing. I careful. I careful. Edel singing. Eddie, Baba, no way at you. Edel singing. Na ya yira mari yo edel se obi ra mani ekedo aye sabat san gbe o ise o yire edel se aya ye waro aigbe mo ra gbon ogbe tiosa ogbe osunde ogbe nagina ogbe abisomo ogbe sageduwa ogbe na ya wa gbe ndai ni edo no ya mi na ya ha edel se aya simi n'ụwa asị m n'egbe siri n'ebo ahịa aka dị n'ebo akụbọ ni bịa do akụbọ na do ya o akụbọ no salon do dazi ya iṣẹ́ ìwà wà ya bókin o iye wọn ni màá gbá o wà bókin sageduwa ìtìàwọn abusoma ìtìàwọn Onagino ìtìàwọn Osunde ọbókin Etiosa ọbókin Ọmọragbọn ọbókin Andamato ọbókin Okomen dọwọ ni máa ń ṣe nìyẹn Etiosa TV abusoma wà wẹsì wọdọ débà mẹwọ rẹ do sábà rẹ débà wà ọwọ wà ní wà rẹ ní Jésù Kristi ṣe ẹni wà ní wà ìhìyàn rẹ bàbá yóò wà ìhìyàn yìí rẹ wà bí tó ta wà bẹ́ẹ̀ dẹ̀ wà bọ́tà ìwọ náà ló débà máa wọ rẹ do ní wọ́n á tìtì ní wọ́n á mú yẹn sábà ọ̀fìàgbó wà ọ̀rẹ́ àgbọ̀n náà tánú wà á tọ́ wà á pẹ̀ ẹ̀fà àgbọ̀n náà tó wà sùn wà bọ̀ èmi yà fẹ́ náà wà àgbọ̀n náà wà sùn wà bọ̀ ọ̀rẹ́ dò wà má o ọ̀rẹ́ dò wà fún ewúrẹ́ yìí sẹ́ ọ̀rẹ́ dò wà wọn láwùdá o yìí sẹ́ ọba ẹwà ìnà ọ̀rẹ́ dò náà ọ̀rẹ́ kété rẹ̀ dò ọ̀rẹ́ àtọ́ ìpẹ̀rẹ̀ kété ẹ̀rí ẹ̀rọ àmà ọ̀rẹ́ ìrọ̀ àmà ó yẹ pẹ́ ẹ̀wọ̀n dógìẹ̀ ọba yìí ló bọ̀ ẹ̀fọ́ ìṣẹ́ ọba àtọ́ ọ̀pẹ̀ ìṣẹ́ ọ̀yẹ́ o nítorí àná dẹ nà ńlá náà nà ihe ńlá náà dé Friday nà dé náà nà ihe wẹ̀ Ibota nà ọ̀wọ̀n náà o kátà nà sí o wáyé o nà ihe ọ̀hún dàbò òbí ẹ̀dọ́gba àwọn ẹ̀fìjà máa ń lélẹ̀ náà wẹ̀ ní gbẹ̀ẹ́ bẹ̀ dé Friday nà dé. Bí Friday nà dé nà ihe rí ẹ̀ mọ̀ náà o wáyé o
Ewe wa you talk. Wa ya no re na. Abo afian bo wa ya fe o. Wa we babado wa we yedo. Wa we ten ya fe do. Na we na wa we guy. Wa we guy ke ma we ni ave de ge. Ave twen ma ya fe do ni telephone we. Wa we guy gian. Na ya de. Wa we do ga mu yo. Is wa we di kan bo yo ni ati like. We Oghe do ogele masima yagbe. Is Adomo Albabado, Awiyedo, Weten Yado, Baba.